Mo kí ẹni tó bá ń wò mí, mo kí ẹni tó bá padà wò mí. Mo kí wa bá ṣe ń kíra ní ìkí ọlá ìkí ìjẹ ìkí ẹ̀yẹ. Ìkí tó lógo jùlọ nílẹ̀ káàárọ̀ oòjíire mo ṣe. Ẹ̀làbọ̀rọ̀ ẹ̀làbọ̀ yẹ̀ làbọ̀ ṣiṣẹ́ kẹ́lẹ́ mọ̀ pé pátá ni mo mú dání. Ṣó ti yé yín nísìnyí? Àwọn kan sọ pé ká bẹ̀rù àtúbọ̀tán. Àtúbọ̀tán ló dé bá Àláù. Àtúbọ̀tán Àláù ló dé. Yes. Ẹ mọ̀ dí? Kí ló ń pè látúbọ̀tán? Wọ́n ní nemesis. Olóyìnbó ń pè é, ó ní iyán ogún ọdún, ó máa ń jóyàn lọ́wọ́. Ìgbà tẹ gbé àlà wá, tẹ wá fi àlà gbá wa, tẹ tàn wá jẹ pé Olódùmarè ní àlà. Olódùmarè náà ló ń jẹ́ àlà nínú ẹ̀sìn ìmọ̀le. Tó dẹ̀ yẹ pé àwọn bàbá wa wọn sọ fún wa pé Olódùmarè ní ọwọ́ ọ̀tún méjì. Bí àlùkùránì ṣe ròyìn àlà pé àlà o, ọlọ́wọ́ ọ̀tún méjì ní àlà. Àlùkùránì ló ròyìn ẹ̀bẹ́ ò pé ọwọ́ ọ̀tún méjì lórí. Ṣùgbọ́n Ifá ò sọ fún wa pé Olódùmarè ní ọwọ́ ọ̀tún méjì. Tẹ́ ẹ parọ́ lọ́jọ́ náà, ẹ mọ̀ pé ẹ mọ àtúbọ̀tán yẹn pé ọjọ́ kan ń bọ̀ tí tẹkinọ́lọ́jì máa dé. Àmọ́ ṣàlàyé àtúbọ̀tán fún yín ní ẹ̀yin tẹ́ ponú ní o. Pé tẹkinọ́lọ́jì máa dé tó yẹ kó gbogbo nǹkan tó bá ń ṣe ní Sáúdí báyìí a máa rí. Tọ́lọ́run mi láti sọ pé ayé máa lu jára. Ìdí nìyẹn tán àwọn bàbá wa ṣe ń pe àwọn ẹ̀sìn ní ẹ̀rọ ayélujára. Pé ayé sì máa lu jára tá máa wà ní ilẹ̀ wa báyìí tó máa wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní gbogbo àgbáyé tó wà nínú Ifá. Kí là ń gbìyànjú láti sọ ni pé ẹni ká bẹ̀rù àtúbọ̀tán. Àtúbọ̀tán ló dé bá Allah àti gbogbo ẹ̀yin ẹrú ẹ̀ pátápátá. Ẹ̀yin ẹrú Allah tó yẹ pé ẹ gbógun ti àwọn baba ńlá tó tẹlẹ̀ dó. Ẹ kó ẹ̀yin ọmọ sáwọn baba ńlá. Ẹ wá fẹ́ sọ ànábì di hero lórí ilẹ̀ tánàbì òṣìṣẹ́ ẹ̀. Àtẹ̀wẹ́fẹ́ ṣerú ànábì ẹ lè máa ṣerú ànábì yín. Ṣùgbọ́n nítorí ànábì kẹ wá máa bà àwọn bàbá tiwa lórúkọ jẹ́. Àwa ò ní gbà yẹn mọ́. Tèbí ti ṣẹ́jú bẹ́ẹ̀ ni. So torí pé mo gbé pátá pupa ẹ wá ń sọ pé ká lọ bẹ̀rẹ̀ àtúbọ̀tán. Kí ló ń jẹ́ àtúbọ̀tán? Àtúbọ̀tán ló dé bá yín báyìí. Ẹ̀yin ni kẹ́ lọ ronúpìwàdà. Ẹ̀yin ni kẹ́ lọ yára yín. Yes. Kẹ́ lọ pa ìró àti ọ̀dọ̀fín inú yín. Kẹ́ lọ ronúpìwàdà torí pé kí ni Ọ̀rúnmìlà ti gbé yín ṣépè. Ọ̀rúnmìlà ti gbé yín ṣépè tipẹ́tipẹ́. Ọ̀rúnmìlà sọ pé ẹnikẹ́ni tó bá ń jẹ lórí ilẹ̀ òun ẹ̀dú, tó ń mu lórí ilẹ̀ òun ẹ̀dú, tó wá sọ pé báwo ni tòun ẹ̀dú ṣe jẹ́. Ọ̀rúnmìlà ní ayé ìnira ló máa bá gbogbo wọn pátápátá. Bó wá wù yín kẹ́ ẹ purọ́, ẹ rí nìyẹn yẹ sí. Ifá ni wọ́n fi tẹ gbogbo ilẹ̀ yẹn dó, ilẹ̀ ẹ̀dú ni. Ìdí nìyẹn tẹ́ ẹ ṣe lè rí bẹ́ẹ̀ gbà. Ẹ̀dú Ọ̀ṣun. Ẹ̀dú Ọ̀ṣun. Ó ní tẹ́ bá jẹ lórí ilẹ̀ òun. Ẹ kọ́ mọ́ṣáláṣí sórí ilẹ̀ ẹ̀dú. Ẹ ń ṣoríire lórí ilẹ̀ ẹ̀dú. Ẹ wá ní báwo ni tẹ̀dú ṣe jẹ́. Ó ní ara máa ní yín. Ara máa ní yín. Àwọn ajogun, àwọn lábẹ̀rẹ̀ sí máa bá yín fíra. Ṣé kò ṣe mọ́ yín lára? Ṣé ìpè Ọ̀rúnmìlà ò ṣe mọ́ yín lára? Ìpè Ọ̀rúnmìlà ló ń ṣe mọ́ yín lára. Ọ̀rúnmìlà dẹ̀ sọ pé wọn kì í jí ọmọ òun gbé. Ó ní ìran mẹ́ta òun kì í tòṣì. Tẹ bá jí generation kan, tẹ bá tan generation tẹ àwọn kan jẹ. Ẹlẹ́ẹ̀kejì ìkẹta máa jí. Ṣé àwọn káwa ní ìkẹta báyìí? Àwọn táwọn bàbá yín wá tàn jẹ. 200 years ago làwọn bàbá yín wá. We are the third generation. Ṣe rí pọ̀rọ̀ tí Ifá sọ ló ń ṣe. So òun ló jẹ́ kí àlà fi ń ṣẹ̀sìn báyìí. Pátápupa. Pátápupa. Ẹni tó bá bínú kó bínú àwa ò ràn yín o. Ẹ máa èpè yẹn ò lè ràn àwa. Torí pé àtúbọ̀tán ló dé bá àlà. Àtúbọ̀tán ló dé bá àlà o. Ẹni tó bá ní ìdí pátápupa, ẹ contact mi. Ṣé ti gbọ́? Ẹni tó bá ní ìdí pátápupa ṣùgbọ́n pátá yín ẹ má sá síbi tí wọ́n ti lè ká lọ o. Ẹjẹ torí Ọlọ́run ẹjẹ ẹ má sá pátá yẹn síbi tí tó ti wá títí ká pátá yẹn lọ. Ẹ má sá lọ. Ẹ má sá pátá yẹn lọ síbi tó ti wá ká pátá yẹn lọ. Ẹjẹ ẹ má sá síbi tó ti ká pátá yẹn lọ.